this channel. This is Aloy TV, your home of entertainment and education. Kindly click on the subscribe button and turn on the notification bell to get notified whenever we drop a new content like musical videos, short dramas, gist, movies and many more. Hamidullah wọ́n bẹ bẹ̀rẹ̀ n tí o jẹ́ nkí alẹ́ ìyá wa kì mí sílé ó sọ̀sẹ̀lú ni o kò sọ̀sẹ̀lú ó sàtìdélé mi wọ́n sì ní kí n lọ kí sílé rẹ kí lọ kò ní wá nìyí. ẹkú gbèmí lẹ́sìn mo ní ìwà mo ní ìlú gbóná lọ. ọkàn rẹ lẹ́nu tó fà tiẹ̀ lọ́wọ́ nísìn. bẹ́ẹ̀ni. Tábíọ̀. Mo kí. Bàbá kí. Mo kí wọ́n mọ̀ tọ́lá. Bàbá kí. Tàbí òkè gbogbo wọ̀ sọ. Mo pè ọ̀fà. Bẹ́ẹ̀ni. Mo pè lóko tí ń jẹ́. Bẹ́ẹ̀ni. Torí tó jẹ́ sọ bẹ́ẹ̀. Njọ́ tí ó kọ́ wa lè ké wa. Bẹ́ẹ̀ni. Ó bọ̀ wá nù ọgbà mi. Ó bọ̀ wá. So mo ti kí ẹ ti ń kí. Bàbá ti kí wá bẹ̀rẹ̀ wá sí nísìn. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Mo ti mọ̀ pé irú èyí yóò wáyé bàbá. Bẹ́ẹ̀ni. Èmi ti mọ̀ pé yóò wáyé. Ṣé ẹgbẹ́ tí ó jẹ́ wáyé? Èrò wọn rántí wọn bá olùgbà ní Masira dẹ̀rẹ̀dẹ̀. Bẹ́ẹ̀ni. Mo kí ọ̀rẹ́ wa. Alikọ́sìmí. Ọ̀rẹ́ wa ni wọ́n. Bẹ́ẹ̀ni. Ọ̀rẹ́ wa. Kódà bí ọ̀tí ẹ̀kẹ́ ọmọ pẹ̀lú ẹni tí wọ́n jọ ń jà lónìí. Àwọn ní àfihàn mi. Bẹ́ẹ̀ni. Olùjílẹ̀sì ló mú lọ́dọ̀ mi. Bẹ́ẹ̀ni. Níjọ́ náà kò tí ì síjà. Bíjà bá wá dé tẹ̀ tí ì sí lójú kan náà mọ́. Ó jẹ́ amúwáṣẹ́ ìyẹ́wò mi. A'udhu billahi. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Innamal mu'minuna ikhwatun fa aslihu bayna akhawaykum wattaqullaha. Ọ̀rọ̀ ìsìláàmù náà ní kí n sọ. Ọ̀rọ̀ ìsìláàmù. Ẹ jòkó kò síjà. Wattaqullaha la'allakum turhamun. Èmi ń fẹ́ mi tí èèyàn ti ní fúri ọpọlọ rẹ̀. Bẹ́ẹ̀ni. Èyí tó mi ń jà lọ́fà. Ṣé wọ́n pè jà mí lọ́fà ni? Táńdé nínú yín tó wá sọ̀rọ̀ lọ́fà. Èmi náà sì ní sọ tí ó dàlú ìrú. Torí tó bá tó padà olúwo dọ̀ máa dé. Èmi ò ní sọ tí ó dàlú ìrú. Ẹ lè kọ́ mékèké tí mo ti jẹ pa nínú ayé. Ọ̀rọ̀ Islam. Kí ni jẹ́ Islam bàbá? Kí ni jẹ́ bẹ́ẹ̀? Tí ń jẹ́ Islam. Òun náà ní kí ni? Òun tó dá lérí àṣìhà wal àfíà. Òun tó dá lórí kí nǹkan lálàáfíà. Àárọ̀ yìí ni ṣé ọmọ ẹsẹ̀ sọ fún mi o? Pé ọ̀rọ̀ Islam. Ọ̀rọ̀ àlàáfíà ni. Òun náà sì náà sọ lónìí. Ọ̀rọ̀ àlàáfíà. Àsílmù. Àsúlẹ̀hù. Kéèyàn ṣàtúnṣe. Bọ́ọ̀lù wí. Innamal mu'minuna ikhwatun fa aslihu bayna akhawaykum wattaqullaha la'allakum turhamun. Ká sáré kí nǹkan má bàjẹ́. Ọlọ́pẹ̀lẹ̀ Islam. Bọ́ọ̀lù wí. Innamal mu'minuna ikhwatun fa aslihu bayna akhawaykum wattaqullaha la'allakum turhamun. Wal Islam.
والاستسلام. نعم. إنما المؤمنون إخوة. الانقياد. نعم. kéèyàn ta sínú ọlọ́run kó gbà fọ́lọ̀ yẹ́yẹ́. فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. واتقوا الله لعلكم ترحمون. إنما المؤمنون إخوة. والإسلام. فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. إظهار القول والخضوع لما أتى به محمد صلى الله عليه وسلم. واتقوا الله لعلكم ترحمون. Ntọ́ jẹ́ bẹ́ẹ̀. Ní ká fara mọ́ ntá nàbì mú wá. sallallahu alayhi wa sallam. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ká fara mọ́ ntọ́ mú wá látọ̀dọ̀ Ọlọ́run. Pé Ọlọ́run ló fi rán. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله. وهو الاستسلام لله بالتوحيد. وتجد إسلام. oníkàgbà fọlọ́ pé ọ̀kan ni Ọlọ́run ọba. واتقوا الله لعلكم ترحمون. kágbà pé ọba náà oníkàlà máa ń sìn. واتقوا الله لعلكم ترحمون. بالتوحيد. ẹ̀mí ìmọ̀kan kágbé fún Ọlọ́run tó dá wa. إنما المؤمنون إخوة. والانقياد له بالطاعة. káwá tẹ̀ fọ́lọ́run ká tẹ̀lé tiẹ̀. فأصلحوا بين أخويكم. والخلوص من الشرك. الله. ká sì má sí ẹbọ pẹ̀lú Ọlọ́run. ká má gba nǹkan mí ìbálẹ̀ yín Ọlọ́run. واتقوا الله لعلكم ترحمون. واتقوا الله لعلكم ترحمون. ká gbà pé òun ló lè ṣe é. ká sì tẹ̀lé bí ó ti ṣe fún wa. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. الإسلام. نعم. اسم للدين الذي تدين به. الله. orúkọ ni fún ẹ̀sìn. ẹ̀sìn tí ó fi ń sin Ọlọ́run. náà. واتقوا الله èmi tí ń sọ̀rọ̀ nìyẹn o. لعلكم ترحمون. ìsìláàmù lẹ̀sìn tiwa. nǹkan bí ó sì gbọdọ̀ wù wájà sí wa lọ. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم. التوحيد. bàbá jẹ́ mùsùlùmí sàásàá. ká má mú nǹkan mi mọ́ lọ. tí ìbá ìdá nǹkan mi pọ̀ mọ́ lọ o ti kú òní mùsùlùmí. واتقوا الله لعلكم ترحمون. واتقوا الله لعلكم ترحمون. bàbá rẹ mùsùlùmí. mo tẹ́ sí wáyé àmì lẹ́nu. èmi tí mo wá nínú àwẹ̀ tó lọ. tí ẹni táwọn wí ìjòkó báyìí. ẹ mọ iye ọ̀rọ̀ tí mo sọ́jọ́ náà ni. èló náà fún mi. ẹ kọ́ mi tí mo sọ́jọ́ yẹn kẹ́. lẹ́yìn tó jòkó báyìí. tá a sì ń bá a sọ ọ̀rọ̀ ní ọ̀rọ̀ tí ò rẹ́rìn.
ní ọ̀rọ̀ tó gbóná jẹjẹjẹjẹ náà ẹni tí ó ṣàkóso òní sọrú ẹ̀ yóò pé bàtí wọn rí okùn lè sọ̀rọ̀ lójú rẹ̀ èmi ẹ̀sẹ̀ lè sọ yìí. ẹ̀sẹ̀ alábòsí ni. ọ̀rọ̀ òru títí wọ́n pé ọba ọ̀gbọ́dọ̀ bá bá jà o serious warning tí mo fún ọjọ́ náà lójú àgbo. dáadáa sí ìjòkó ń bẹ̀. tẹ́tọ̀ náà sì ṣe kí ni. tó jòkó wà ní mi ṣe kí ni. tí mi sọ. إنما المؤمنون إخوة. ẹ dákun oúnjẹ àwọn wa sọ yìí o táwọn lè wá kí mi bí ọ̀sẹ̀ o. ọ̀rọ̀ orí àtẹ́gùn ẹ sì ń dà gẹ ọ̀rọ̀ lóhùn nínú Ògbómọ̀ṣọ́ nínú èyí tọrọ ìkànnà ta ló wọkọ̀ wọ́n fà bí ọ̀sẹ̀ ọ̀sán báyìí.